ẹ̀yin èèyàn Portable ọmọ Ọlálọ́mí ti tún jáde wá fi ìbínú sọ̀rọ̀ sí Olamide o. Ó ní kó dúró láàyè tiẹ̀ kó yé fayé ni òun lára. Eléyìí wáyé lẹ́yìn ìgbà tí Túndé Perry tó súnmọ́ Olamide dáadáa sọ pé Olamide ti ní kí àwọn DJ yé play orin Portable nílé ijó tóun bá ti wà. Ọ̀rọ̀ yìí ni Portable gbọ́ tó wá jáde tó kìlọ̀ fún Olamide àti gbogbo àwọn ẹmẹ̀wà rẹ̀ pé kí wọ́n ṣọ́ra òkan fòun lọ́rùn sílẹ̀. Ní ọ̀pọ̀ ènìyàn ló ti ṣoore fún un látìgbà tóun ti bẹ̀rẹ̀ ìrìn àjò orin kíkọ yìí. Kí ló wá dé tó fi jẹ́ pé Olamide nìkan ló fẹ́ máa fi ayé ni òun lára. Tọ́ ẹ̀yin èèyàn gbọ́rọ̀ látẹnu Portable ọmọ Ọlálọ́mí. ẹ̀yin fáǹsì mi máa gbà mí. I'm big than them, I'm big more than them, so say. Who are those people say me they no play my song again? What? I hear say Túndé Perry say Olamide say they circle me they no play my song again. Now una be my fans, are you my God? Are you they feed me? I get my own fans, so I'm big more than any fucking body. Tó bá ti ń ṣàǹṣẹ́ ilẹ̀ ń bá mi bọ́yàwó mi, yóò ń ṣe ilẹ̀ ń bá mi bọ́ àwọn ọmọ mi. When I have issues, don't shine like one gbà mí lẹ̀. Bro, who go help you, no go stress you. No dey use your help, dey stress me. Na only you go help me. Shey na only you go help me. People, many people dey wey no help, wey be say dey help me, they no stress me now. Which one be gbele okay help? Help I tún yà ké, ìwọ ni wèrè now. Why you go say me I no play my song again? You just happen dey whine me. Why? Me I no whine you o. If you whine me, I go whine you o. Olamide dey your plate o. Make dey shop for your plate o. No come dey shop for my plate o. No whine me o. Today Perry say na you dey say me dey no play my song. You dey whine me. Me dey no play my song again. Can you stop my shining? Can you stop my shining? You dey whine me. No man can stop my shining. Olamide dey your day. Olamide dey your day. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu Portable ọmọ Ọlálọ́mí báyìí ṣùgbọ́n lẹ́yìn tó ṣe fídíò yìí tó gbé jáde torí ìkànnì ayélujára rẹ̀. Ní Túndé Perry náà jáde tó lòun sọ nǹkan tóun sọ bẹ́ẹ̀ lòun dúró lé lórí. Ó sì ṣe àlàyé bí Portable ṣe ń bẹ́ gidi náà fún àwọn olórin tó ń bọ̀ lẹ́yìn rẹ̀. Lẹ́rù tí wá ń ba àwọn èèyàn lágbolé orin tàkasúfè láti ran àwọn ògo wẹrẹ olórin lọ́wọ́. Nítorí ìwà tí Portable ọmọ Ọlálọ́mí hù sí Olamide. Ẹ̀yin èèyàn ẹ gbọ́ àlàyé látẹnu Túndé Perry fúnra rẹ̀. I said it and I'll say it again. I said it and I'll still say it again. Olamide, I think we are not doing. Day before yesterday, I was in a tight setting. I was in a tight setting. I'm a producer and I'm a promoter. I'm a promoter, international promoter. I'm a producer, I'm a Wọ́n ní Portable ti báyé àwọn èèyàn jẹ́ gan. I will say it again. In a tight setting, àwọn producer ńláńlá, àwọn èèyàn ńláńlá. Gbogbo àwọn upcoming artists yóò ti bá tí wọ́n jẹ́. Nobody wants to help anybody again. Kò sẹ́ni tó fẹ́ help àwọn èèyàn mọ́. Because ọmọ olórí burúkú ti bá tí wọ́n jẹ́. I never mention say na Olamide, me and Olamide we never see this year. Olamide I think we are not doing. So nǹkan tó bá wọn kò sọ ó bá lọ dárúkọ àwọn aláyé kó máa forúkọ sọ tí wọn wàá bẹ̀rù ẹ̀ bòde àwọn tó bá ń láìkí ẹ̀ tó ń rẹ́rìn tó ní pé bí òkè àwọn blogger tó bá ń bẹ post ẹ̀ tí gbogbo ìyá ẹ̀ bá dé wọn níbẹ̀ jìyà ẹ̀ ṣọ́ mi yẹ àwọn tó bá ń rẹ́rìn tí wọ́n ń dùn tó ń fáwọn aláyé tó sọ̀rọ̀ sí wọn tó drag wọn tí wèrè ẹ̀ bá ṣẹlẹ̀ tán ọ̀ níbẹ̀ fèsì ẹ̀ ṣọ́ mi yẹ everybody ẹ̀ ká máa gbádùn lọ kò sí ṣù ara kankan ò ní ṣọ́ ọmọ lọ́rùn ó wá ń dárúkọ àwọn aláyé àwọn blogger ń bẹ post ẹ̀ inú ẹ̀ ń dùn àbí àwọn aláyé yẹn ni wọ́n á fi ń gbádùn I said it again, I'll say it again. Gbogbo àwọn ọmọ tó ń bẹ tó ń wà lọ́dọ̀ ẹ̀ ó láṣeyọrí kan báyìí. No, none of your artists ló láṣeyọrí. Ó máa bà tí wọ́n jẹ́ ni. Ẹ máa tira yín mọ́lé ni, ẹ máa bára yín fà wàhálà ni, ó máa fi wọ́n ṣépè ni, wọ́n máa sá lọ gbẹ̀yìn ni. Kọ́lù ti wà London. In a tight setting, àwọn producer ńlá, àwọn promoter, international promoter, àwọn producer, àwọn èèyàn ńláńlá. Wọ́n ní Portable ti báyé àwọn èèyàn jẹ́ gan. I will say it again. In a tight setting, àwọn producer ńláńlá, àwọn èèyàn ńláńlá. Gbogbo àwọn upcoming artists yóò ti bá tí wọ́n jẹ́. Nobody wants to help anybody again. Kò sẹ́ni tó fẹ́ help àwọn èèyàn mọ́.
because ọmọ olórí burúkú ti bá tí wọ́n jẹ́. I never mention say na Olamide me and Olamide we never see this year. Olamide àti ìyá lọ́dún yìí. So nǹkan tó bá wọn yẹ kó sọ ó bá lọ dárúkọ àwọn aláyé kó má forúkọ dárúkọ àwọn aláyé àwọn blogger ń bẹ post ẹ inú ẹ ń dùn àbí àwọn aláyé yẹn ni wọ́n á fi ń gbádùn. I said it again, I'll say it again. Gbogbo àwọn ọmọ tó ń bẹ tó ń wà lọ́dọ̀ ẹ̀ ó láṣeyọrí kan báyìí. No, none of your artists ló láṣeyọrí. Ó máa bá tí wọ́n jẹ́ ni. Ẹ máa tira yín mọ́lé ni, ẹ máa bá láyín fà wàhálà ni, ó máa fi wọ́n ṣépè ni, wọ́n máa sá lọ gbẹ̀yìn ni. Kọ́lù ti wà ní London. Àwọn ọmọ tó kọ̀ lọ wọ́n ṣe dáadáa. Wọ́n á dárúkọ àwọn aláyé. Portable má bẹ́ sí Túndé Perry o. Má bẹ́ sí Túndé Perry o, ọmọ Lálọ́mí. Lọ tó lé rẹ náà o. Lọ tó lé rẹ o. Àwọn ìyàwó ní rán ọ lọ station. Obìnrin ló rán ọ lọ station. Wà Portable, ìwọ ló dá wàhálà lẹ̀ ní industry gan o, Portable. Ó ní wàhálà ẹ̀dá ni o, Portable. Ó ní fra o. Tọ́lámídé bá mọ̀ pé ó ní fra ni, Ọlámídé ò ní help ẹ o. Ẹ̀yin pípù yẹn ti sọ Ọlámídé lẹ́nu o. Gbogbo ẹ̀yin tẹ́ bú Ọlámídé tẹ́ sọ̀rọ̀ sọ Ọlámídé. Ojú olóore máa ń rí ná. Àbẹ́mọ̀ ni ẹ̀yin máa ń sìn mí. Ojú Ọlámídé náà rí nìyẹn. Àwọn èèyàn tí mọ̀ àwọn èèyàn kí wọnú Ọlámídé ní industry. Kó náà mú mọ́ra. Ó dóbólú gbọ́n ó mú mọ́ra. Ó dé bárẹ́sà ó mú mọ́ra. Èèyàn kan ò lè mọ́ sọ àlè máa pẹ́ nìkan náà lọ́lọ́run náà. Ìgbà tán wọnú Ọlámídé náà, Ọlámídé bá dúró kọ Ọlámídé yẹn gan ó yí lẹ́nu láti bú. Olamide ó lọ fà is a blessing to Nigeria. Lẹ́yìn èsì tí Túndé Perry fọ́ yìí ni Portable wá lọ sí abala ìtàkùrọ̀sọ orí ìkànnì ayélujára rẹ̀. Ó sì kìlọ̀ fún un pé kó yẹra fóun kó yàgò fóun kó má dá sí ọ̀rọ̀ òun mọ́. Láwọn ò nílò ìrànlọ́wọ́ wọn mọ́ ò pé kán fi òun lẹ̀ láàyè òun. Èyí sì lohun tí Portable fi ránṣẹ́ sí Túndé Perry lábala ìtàkùrọ̀sọ rẹ̀. We don't need you una help again. Lè ní kí máa rìn o. Wá èmi mo ní street lọ́wọ́ yìí o tẹ́ bá bẹ́. Who tell you say na because of Portable? Oh yeah, I don't help many people. We don't need you una help again. Me I dey help people. Saying you gonna blow you, me don't blow you. Portable dey blow people. Dey whine. Portable dey help people. Now una go help, una go dey stand on the help. You know how many boys why don't help? We dey run, why no kill them? Agbani. Wá o, ẹ lọ help lighter o. Ẹ lọ help lighter. Yo go la mi dey help lighter o. Ṣé mi wá ro. Orí o pé goite ni ẹ. Now na me get song, Sasuse. I sing my chorus, everywhere blow, I freestyle. Now they go put me for third yard. Na me get song, na me suppose dey first. I come fight for my right. I collect 30%. I dey drop it, I dey drop single, I dey collect show, I dey go America on a loan, everywhere on a loan. Mo gba visa on a loan. Ẹ̀yin èèyàn ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí kí lẹ́yìn rò lórí ọ̀rọ̀ tó ń jà ròyìn lórí ayélujára báyìí. Ẹ jọ̀wọ́ ẹ bá wa fèsì lábala àríwísí tẹ́ ẹ ò bá sì ti tẹ̀lé ìkànnì yìí. Bá wa tẹ subscribe button kẹ́ ẹ tó lọ ẹ má sì gbàgbé àti bá wa láìkì fídíò yìí ó dàbọ̀.